gbogbo òwe tí mò ń pa látàárọ̀ ìwọ ni mò ń bá wí. gbọ́nà ọmọ ta ni ọkọ àkọ́bí mú wá lọ́sàn-án yẹn. ọmọ Ṣàléwá. báwo ni Ṣàléwá ṣe jẹ́ sí ẹ. àbúrò mi ni Ṣàléwá. ìpele kelo. bí ìpele kẹta. ìpele kẹta. Tósì Benjamin mo fẹ́ kó fẹ́ ìyàwó kó bímọ torí pé mo fẹ́ gbé ọmọ ẹ̀ jó. ó dàrú. ó dàrú ọlọ́run. ẹ wo ẹ̀gbọ́n àgbà ẹ yẹ kọ ẹ fi ìran àti gbọ́ yẹn jà ní sọ pé ẹlẹ́fẹ̀lẹ́ mi tẹ̀lé kó bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tó ti wéré ń bá mi. àti pé gbọ́n nǹkan tó ń sọ fún ẹ ó ní kó má sọ fún òun pọ́ dẹ̀ lòun mọ́ kò kí n ṣe ọmọ kékeré lè máa ń bá sọ̀rọ̀ pé ọ̀dẹ̀ ni kúrò bẹ́ẹ̀. ẹ̀yin lè máa ń jẹ́ kí bọ̀bọ̀ ìríra ẹ̀ bọ̀bọ̀ ọ̀dẹ̀ jàgàjàgà ẹ̀yin lè jẹ́ kó máa ríra ẹ̀ ó ti máa fi too big. ṣé tó bá fẹ́ yín méjèèjì lẹ̀ ṣé o lè dáhùn ni. tani kí ló fẹ́ ṣe fún mi. lórí ọ̀sán mo ń bá bọ̀ ẹ̀ sọ ẹ máa jẹ́ kí bọ̀bọ̀ ìríra ẹ̀ ó máa ń fi jù èmi mi níra mi à ó fi you feel too much. ṣẹ́gun tí èyí Tosin darling. Ìwọ ni mo ti ń dúró dè. Wá fún mi ní ìfẹ́ nùpọ̀nù ẹ̀yẹ. èmi wò ó pé bóyá ká wá ọmọ kékeré tó máa kéré sí wa tí ó tún máa fara balẹ̀ pẹ̀lú tá a lè bá sọ̀rọ̀ tó lè gbọ́ bóyá ká fojú ẹ̀ mọ́ra kó o fowó tún ṣe ká fi ṣe wípé tí o bá fẹ́ gba nǹkan funfun lọ́wọ́ ọmọdé a máa fi pupa tún jẹ ni ìyẹn tún kọ́. Nǹkan tó ń try láti sọ ni pé bí ká wá ọmọkùnrin tó kéré sí wa báyìí. Exactly. I've been made to understand the fact that I can't live without your love. Baby mi o, ìfẹ́ rẹ ó ṣe bí o, ìfẹ́ rẹ ó ṣe bí o, ìfẹ́ rẹ ó ṣe bí o, sáyé mi ó ṣe bí o, jẹ́ pàdé rẹ baby mi o, ìfẹ́ rẹ ó ṣe bí o, without your love. I've been to many rivers, just like I should jump and jump inside the water and die. Without you, baby. I've been to many express, just like to just cross and die. Because of without your love.
I've been to many rivers, just like I should jump and jump inside the water and die. Without you, baby, I've been to inú mi ló bí ó tètè dé Tósìn àti màmá ẹ̀ ní o látòru ni wọ́n ti bẹ̀rẹ̀. bọ̀dá mi kí ni wọ́n sọ kó dé. nípa ọ̀rọ̀ olóbìnrin dé yìí lẹ́yìn ọmọ tìjọ́ sí ọmọ tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ rí ó tún ti lé yẹn lọ lóru ènìmọ́jú. gbọ́ Tósìn àbó lè ṣe ni wọ́n bí kò sí tíjú inú ẹ o tó o bá lè ṣe jẹ́ káwa mọ̀ ká lè mọ ibi tí a máa tẹ́sẹ̀ bọ̀ kó wáyé bá kan tọ́ra wájà àbíkílẹ̀ ní mo wí. ọ̀nkú kò ṣe bẹ́ẹ̀ o kò yé mi náà o ṣé ráwọn ọmọ ìtí bá ti bá wọn sọ̀rọ̀ tán àfi kán máa wà kí mi lé tó bá wá kí mi lé kẹ̀lẹ̀ àfi kí wọ́n máa sùn tó bá tún wá sùn àfi kí èmi náà máa sùn torí tèmi bá ti sùn nígbà tó bá sùn mo máa ń lálàkàlà àlákàlà gẹ̀rẹ̀ mo ṣe máa ń rí wọn lójú àlọ́ máa ń jọ ẹ̀kọ́ ẹ̀gbin wọn máa ń jọ nǹkan oríṣiríṣi tí bá jí àyà mi máa ń já ni mo ṣe máa ń jí wọn kán lọlé tó bá dẹ̀ ti lọ tọ́ ti bá sùn mi lálàkàlà. ìgbà láì ní kan ṣe torí ẹ̀ ló ṣe wá ń lé àwọn ọmọ ọlọ́mọ wípé kó máa lọ sílé wọn láàrin òru ẹ gbà mí. ìyá Tósìn níbi tó rùn dé dúró ìkì sọ̀rọ̀ ẹkún mọ́ o nígbà tí dọ̀rọ̀ alálàdé àníkọ́ ọmọ máa lọ lọ́rùn òru yìí àfi káfẹ́ sùúrù sí i ó ti lọ́wọ́ ayé nú nìyẹn ejò ti ní ọwọ́ nú ní ò sì ti yà mọ́ ọlọ́run àké sí. ọ̀dà ìjà ṣe kankan a máa wá kùnà ẹsẹ̀ wa. Honey, what's it there? Banji wá gbọ́ jíìp mo ti dé. Banji. Gbogbo dẹ̀ wà lọ́wọ́. Sọ fún mi pé òun travel. Mo wá kó gbogbo aṣọ. Bí mo gbówó sí. Nítorí fún àwọn ìmọ̀ ni pé wọ́n láti gbé owó tuntun báyìí wá sílẹ̀. Mo hàn ní Ọlọ́run ló ń ṣọ́yàn. Kò ń ṣe pé èmi náà kàn ṣàdédé gbówó yẹn wá sílé o mọ̀ pé mi ò láìkí máa lọ tòsí báńkì wàhálà money transfer yẹn dẹ̀ ti pọ̀ jù gbàyẹn mo máa débẹ̀ náà máa ní kọ̀ǹpútà ṣe kinní kan mi ò dẹ̀ lè máa tò tèmi ṣèbẹ́ ní Friday ọjọ́ Sunday mo ní ìdòwò wọ́n máa yípo mọ́ra wọn ni. Wẹ́ òótọ́ ló sọ Ọlọ́run ló ń ṣọ́yàn in that case gbà kó gbé sínú wardrobe mi. Ọjọ́ kí mo fẹ́ mọ ọmọkùnrin sí kí ọmọ ọmọ ṣáná mi báyọ̀ ọjọ́ ìwé mímọ́ ní ọmọ tí òbí rẹ̀ bá ń bá wí tó ń warùn kì ó ṣetán láti parun èmi ò dẹ̀ fẹ́ parun ni mo ṣe gbọ́rọ̀ sáwọn òbí mi lẹ́nu àwọn òbí mi ti jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin obìnrin tẹ́ bá lówó lọ́wọ́ ju ọkùnrin lọ tí ẹ dẹ̀ ń fẹ́ àìsíkì ọkùnrin yẹn lẹ́ ń lò èmi ò dẹ̀ fẹ́ kí o lo àìsíkì mi mọ́ ni mo ṣe palẹ̀mọ́ ẹrù mi tí mo lọ Bánjí bí mo máa ṣe tó tó yìí èmi ni mo gbé owó tó wà nínú ilé èmi náà ni
mo rán àwọn bọ́ìsì sí mo fẹ́ pápọ̀ mọ́ owó tí mo rán àwọn bọ́ìsì wá gbà lọ́wọ́ ẹ̀. báwo lè ṣe ń drive báyẹn látàrí ẹ ti ń drive rough now. o fẹ́ sọ̀rọ̀ àbí ó yá go down. Get down! Ẹ mọ̀lẹ̀! Kọ́lẹ̀! Ọ̀yá! Ẹ bá ta ní. Ẹ wo bí owó tẹ lọ gbà báńkì sísìn rà. Àgbowó kọ̀ọ̀kan. Ẹyin ògbó máa bẹ́ẹ̀ ṣe gbà sójú wa ni. Àmọ́ nítorí dé ibà yìí. Ẹ gbọ́ wọn báńkì. Àbúrò sá. Yé sá. Jọ́lọ́! Níbo lọ́wọ́ wà? Ẹjọ́ owó wà sá. Owó wà. Yóò bú tàbí inú mọ́tò. Inú báàgì ló wà sá. Yàwó down. Come on, man. Let's go, man. Wọ́n sì mú fóònù mi lọ kí tẹ ọ̀pọ̀lọpàá. Mọ̀ ọ̀pọ̀lọpàá o, kí a ṣàmà dúpẹ́ fún wọn mẹ́mí èèyàn kankan dání lọ, kí a máa lọ o. Ṣàmà jẹ́ kan tó yẹn. Ọ̀pọ̀ rẹ̀ mi wọ́n ló máa gbọ́. Kò dá o. Owó tó ń gbà lọ yẹn ṣòwò kékeré. Kò yẹ kọ́ ni. Èmi ti ẹ̀ tòótọ́, Ọlábànjí, ire o. Lọ́ọ̀, ta ni mo wá ṣe báyìí? Bànjí náà tún lọ, ṣé wọ́n ní máa kà fún mi báyìí? Olúwa Ọlọ́run alágbára o, Olúwa ìwọ tó fi rí hàn nínú àìrí, ìwọ tó mú ìmọ́lẹ̀ tí ń tàn sí òkùnkùn láti mọ àṣírí tó wà níbẹ̀, ìwọ Olúwa Ọlọ́run Elédùmarè, ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, Olúwa ṣe ìfihàn ara rẹ̀. Àmín. Tàn ìmọ́lẹ̀ sókùnkùn arákùnrin yìí. Àmín. Gbàkóso. Èyí tí mo bá wí lónìí àṣẹ torí pé àṣẹ ń tèdùmarè èmi aṣọ́re mo di ẹ̀wí ayé lónìí. Olódùmarè ìwọ ni ẹ̀gbà ọ̀run, ohun tí ẹ̀wí ayé bá wí òun lẹ̀gbà ọ̀run ń gbà. Èyí tí mo bá wí lónìí ó dàṣẹ àṣẹ ń tòdùmarè. Ẹni pé kẹ́bọ má dà á bẹ́bọ lọ. Bímbọ́, kí ni pọ́blẹ́mù ẹ? Kí ni nǹkan tó lọ sí pẹ̀lú àwọn ọ̀yọ́ mi? Ṣé mi ti sọ fún ẹ pé gúlégúlé wa tí wọ́n ní òfẹ́ ni? Ọkọ ìyàwó, kí ló ṣẹlẹ̀? Ṣé bí àwọn ọ̀rẹ́ ẹ ni? Wọ́n ṣàlóyún tó dùn sẹ́mi sí wọn. Tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi kọ́, ṣé wọ́n mọ̀ yín pé nǹkan tí yìí máa fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó ni? Àní bá àwọn gáìsì wọn yẹn, Fọlọ́runṣọ́ àti Yọ̀mí, mi ò trọ́ọ̀sì wọn, mi rẹ̀ ẹ́ bàjẹ́ kan bá ẹmọ mi lọ́wọ́. Nítorí pé kò sí nǹkan kan tí mo lè fẹ́ràn bíi ti tiẹ̀, bíi tiẹ̀ lè rí rárá ni. Bó ṣe ń ṣe epo ló ń ṣọ̀ra. Àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ yìí, kò sí èyí tí mo lè fẹ́ nínú wọn. Nítorí pé lẹ́yìn ìwọ Olúwa tó sì Benjamin, kò sí ọkùnrin kankan tí èmi àti ẹ lè fẹ́ ra ká lè bára wa pẹ́ ara. Ṣé ọkàn yín ti wá balẹ̀ báyìí? Jésù Kristi Olúwa wa. Ẹ sì sọ pé arákùnrin yóò tí ì ní ìyàwó kan tẹ́lẹ̀. Pásítọ̀, ṣàgbàlagbà wa ń ṣe láńgbáláńgbá ni. Kódà ṣe la rò wípé torí pé kò rí ọmọ olówó ẹgbẹ́ ẹ̀ tó fẹ́ fẹ́ ní ìjẹ́ kó níyàwó, a tún lọ wá ọmọ olówó ẹgbẹ́ ẹ̀ fún pàbó ló tó já sí. Àbí? Torí ohun tèmi rí ni pé ó ti ní májẹ̀mú ìfẹ́ pẹ̀lú ọmọbìnrin kan. Màdáràn. Èyí tó jẹ́ pé wọ́n kàn fi ṣe bí eré bí àwàdà gẹ́gẹ́ bí mo ṣe rí.
ṣùgbọ́n wọn ò mọ̀ pé orí ilẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ yìí àṣẹ Elédùmarè wà lórí ilẹ̀ yìí. ẹlẹ́ẹ̀kejì ni pé ó jẹ́ àkókò tí àwọn áńgẹ́lì ń kọjá lọ wọ́n ti ṣe àmì sí i. ohun tí yóò wá ṣẹlẹ̀ ó ní pé àfi tóun àtọmọbìnrin bá tún padà ríra wọn. gbọ́ tó sìn. mi rẹ̀ ẹ́ bàjẹ́ tó ń bá ẹ̀wọ̀n mi lọ́wọ́ nítorí pé kò sí ẹ̀kọ́ kan tí mo lè fẹ́ràn bíi ti tiẹ̀ bíi tiẹ̀ lè ríra. ṣé bí pásítọ̀ sì sọ̀yàn lórí. ẹ sà lóòótọ́ ni níbo ni mo fẹ́ wọ́mọ náà sí nígbà tá a wà nìbàdàn ni ọjọ́ tí mo sọ ọ́ dẹ̀ ti pẹ́ a kàn sọ bí ọ̀rọ̀ ọ̀fẹ́ ni bí eré ni ebi mọ̀ kó máa já sí báyìí ọmọ tẹ̀dẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn secondary school yẹn ní ìmọ̀bi tó gbà bó kú bó wà láàyè ní ìmọ̀. ẹ wo pásítọ̀ ẹ jọ ẹ ṣáà gbà mí ni. Jésù ni yóò gba gbogbo wa tí ọba ti ṣe nǹkan tí a ní kí ó ṣe kò sí ṣòro mọ́ ọ̀pọ̀ nǹkan ni kò yí àwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin ìgbà tí wọ́n bá wà léwe tàbí wọ́n jẹ́ bí ọ̀dọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní fẹnu wọn wí oríṣiríṣi ẹlòmíì ń bẹ tó jẹ́ pé olówó ti kọ́pọ̀ mọ́ ẹnìkan láti ọ̀run wá bóun àti ẹni yìí bí wọn ò bá ríra wọn kò lè sí ìrọ̀ra ẹlòmíràn sì wà tó jẹ́ wípé wọ́n lè jọ fẹ́ra wọn nínú ayé yìí tí ìfẹ́ tó bá wà láàrin wọn níbi tó bá ti jọ ń sọ̀rọ̀ yìí táṣe Olódùmarè bá rìn lákòókò yìí tó bá fi ṣe àmì sí kò sí tó lè yẹ ẹ́ mọ́ nídìí eléyìí irú tí wọ́n yìí kìí ṣe kíkọ látọ̀run àmọ́ ohun tí wọ́n sọ lọ́jọ́ náà ohun tí wọ́n ti sọ ó jẹ́ orí ilẹ̀ táṣe Olódùmarè wá áńgẹ́lì wa sì ṣe àmì sí nǹkan tó jẹ́ kọ́rọ̀ wọn kórí bẹ́ẹ̀ nu àfi kífẹ́ wọn pàdé torí ó dìgbà táwọn méjèèjì bá pàdé ara wọn kí solution tó wà. pásítọ̀ kí wàá lọ́nà àbáyọ báyìí. ọ̀nà àbáyọ ó wà torí Jésù lọ́nà àbáyọ ohun tí yóò ṣe náà ni pé a ṣètò omi fún yóò wẹ̀ yóò sì gbààwẹ̀ ọjọ́ mẹ́ta a sọ fáwọn pastors máa gbààwẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀dọ̀ wa ló ti máa gbààwẹ̀ yìí o kálẹ̀ ráyè mọ̀ nítorí dáadáa tó bá ti gbààwẹ̀ mẹ́ta yìí ìwẹ̀ àti àwẹ̀ tó bá gbà yìí á jẹ́ òǹfà láti fa òun àtọmọbìnrin yìí tí wọ́n jọ pàdé ara wọn. ó dẹ̀ ṣọ́ọ̀kù wa lè gbààwẹ̀ yẹn báyìí. a gbààwẹ̀ bàbá. a gbà. torí kì í fi náà ṣeré o. ìṣeré nǹkan máa gbà á. pòmùpòmù mòjíá àkòsùn yẹrẹ awọ ọmọlẹ yọ òjijì mọ̀nà tán ó balẹ̀ ọ̀gàn jẹ́ adá fọlọ́fin nínú kòlòkòlò káàkẹ́ndínlógún nítorí ọmọ gbajà yẹrẹ ṣé ẹ gbọ́ mi ọ̀ṣẹ́ orógbè níbi tá a gbé ti rí ọ̀ṣẹ́ orógbè tí èmi kìíní yìí bá sọ pé iná ń jó lórí omi ẹbí mi ẹni kí n lọ kérú rẹ̀ wá ọ̀rẹ́ rẹ tó mú ọ wá ó sì mọ̀ mí pé n yéé ṣàwo tí fi dúdú pe pupa àyàfi kẹ́ ẹ wá tó sìn rí àbí kí ọ ti porúkọ rẹ̀. tó sìn náà lórúkọ ẹ̀. àfi kọ́ ọ wá rí torí àṣẹ tí Elédùà sọ sójò tójò fi rọ̀ ló ti wà láàrin yín. nítorí pé lẹ́yìn ìwọ̀lúwa tó sì bẹ̀jà kò sí ọkùnrin kankan tí màá tẹ̀lé ìfẹ́ kalẹ̀ bá wà pẹ́ ara wa. bẹ́ẹ̀ bá rí ewu ńlá ni o. tó bá jẹ́ bẹ́ẹ̀ ayé abẹ́ sílẹ̀ ó bẹ́ sórí aré nìyẹn gbogbo bó bá dẹ̀ ṣe ń lọ a máa jẹ́ kẹ́gbọ́. ẹ ṣe gan-an. kò bú ọ̀dà báwọn ẹ múra ni. ẹ ṣe sá ẹ ṣe gan-an. ẹ lẹ́ o ẹ ṣe gan-an. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe sá. àwọn orúkú máa dàgbà òjòkú ni ìwọ̀nra ni ìjòkú bàbá wọn yàn ń kú ìyá wọn òkú ń kú. wọ́n ti wá mú mi mọ̀ dé ìfẹ́ tó lóye o tó ládùn. ọ̀rọ̀ ló ti gbọ́ yìí kí la máa ṣe sí ń sìn báyìí. mi tiẹ̀ mọ ibi tí mo lè wá bọ̀bọ̀ tá à ń sọ yìí sí ìwọ ọmọdé la fi ṣe gbogbo nǹkan tá a ṣe yẹn ń gbà yẹn. mo rò pé ó sọ fún mi pé ọmọ Ìbàdàn ni ṣé kò mú ẹ délé ẹ ni àbí kò mú ẹ mọ fámìlì ẹ rárá ni. kì í ṣe ọmọ Ìbàdàn akànjọ lọ sí skul Ìbàdàn ni. ó ní ọ̀rẹ́ ẹ̀ kan tó wà kíláàsì wa tó jẹ́ ọmọ Ìbàdàn táti ẹ̀ máa ń wá lọ lé ńgbà yẹn ń gbé lọ́dọ̀ granny ẹ̀. bí a ti bá wà dọ́dọ̀ yẹn bí a
màá lè gẹ̀ẹ́tẹ̀. Ṣé ká try yẹn wò? A lè ní luck. Ó lè jẹ́ òun àti yẹn ṣe máa keep in contact. Tó ń sọ sí mi pé tíṣẹ́ ò bá pẹ́ ni. Ẹnìkan ìpẹ́ṣẹ́. Jẹ́ àlọ́ bá mi. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Ẹ rà sà. Ṣé kò sí o? Rárá tá kò sí nǹkan. Ẹjọ́ èèyàn kan ni mò ń wá sà. Fọlọ́runṣọ́ Babájídé lórúkọ ẹ̀. A jọ lọ sí school ni, Ìbàdàn Grammar School a jọ lọ. Nígbà yẹn a jọ máa ń wá sí ilé yìí. Mo wá wò pé tí bá débí pé màá ṣì rí ẹni tó mọ ibi tó wà sà. Pé ẹjọ́ lọ léèwé ni. Bẹ́ẹ̀ni sà. Ó ti wá kó hàn yín. Housing estate ní gbé nísìnyí. Àmọ́ ibẹ̀ ń ṣe kọ́íkọ́í díẹ̀. Tí n bá ní kí n júwe ibẹ̀ ó lè má mọ̀ bẹ̀ àmọ́ mo ní nọ́mbà rẹ̀ lórí fóònù mi hàn yín. Gbà kó wò fúnra rẹ̀ torí àwọn nọ́mbà wọn ṣe wíníwíní ọ̀pọ̀. Fọlọ́run sókè pàdé mi sítọ̀ rẹ̀. Mo ti rí sà. Ẹjọ́ ẹ jẹ́ nǹkan sí mi. Ṣé kò sá sí nǹkan sá? Ìfẹ́ rẹ̀ ó ṣe iyebíye o. Ìfẹ́ rẹ̀ ó ṣe iyebíye o. Ìfẹ́ rẹ̀ ó ṣe iyebíye o. Sáyé mi ó ṣe iyebíye o. Jẹ́ ìpàdé rẹ̀ bèbí mi o. Ẹjọ́ Mr. Fọlọ́runṣọ́ ni mo ń bá. Èmi mò ń jẹ́ Mr. Fọlọ́runṣọ́. Àbẹ́yìn ni Bímbọ́ tó pè mí lórí aago. Ó mà ti change gan kẹ. It's unbelievable. Long time no see. Ó mà ti di big man. Ó ti yàtọ̀ mẹ́. You're looking good. Tósìn ńkọ́. Ìwọ ń béèrè Tósìn lọ́wọ́ mi. Ṣebí best friend ẹni Tósìn. Ọwọ́ ẹ̀ ló yẹ kí n ti máa béèrè Tósìn. Of course. Ṣebí wọ́n ni girlfriend ẹ̀. Ṣé pé o mọ ibi tí Tósìn wà? Mi ò mọ where about Tósìn. Ìwọ ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹ̀ náà. Ó bí kí ni gbogbo wàhálà ilé ìbáyọ̀. Fọlọ́runṣọ́, mi gbọ́dọ̀ sọ fún ẹ pé kò sí. Ṣorí mo láti rí Tósìn. Ó wà very very important. Anyway, presenter ni mi. Mo dẹ̀ ń lọ ANC. Fún mi ní nọ́mbà ẹ̀. Màá fi sórí afẹ́fẹ́.
so any information tí bá get máa pè ẹ́ máa dẹ̀ jẹ́ kó mọ where about ẹ̀. Fọlọ́nṣọ́ private life mi lélẹ́yìí ó ṣe má jẹ́ kó go public. Wo fi gbogbo yẹn lẹ̀ sórí program tí mo ń sọ program tí tó jẹ́ pé tó lólùfẹ́ méjì tó bá lose contact àbí ọ̀rẹ́ méjì àbí ẹbí tí wọ́n bá ṣàti lose contact ara wọn a máa ń fi number on here so anybody tó bá ní information pa wọn eléyìí kì í ṣe private matter or not kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú ìfi gbogbo yẹn lẹ̀ mí náà mọ bó ṣe jẹ́. ok kò sí problem fóònù ẹ wá kẹfì sí. Mama expect call me. I will. Be nice day. And then she said that down. You walk on show I've been to many rivers, just like I should jump and jump inside the water and die. Tọ́ni ojú àtúnrarí òwe àkàlà. Láti bí oṣù mẹ́ta tí wọ́n ti kúrò nílé tó dẹ̀ sọ fún mi pé òun travel. Kó dẹ̀ lọ kó dé kó má tiẹ̀ lè pè mí pé mo ti dé town o. Tí o máa ṣọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ ẹ tí mo rí tó sọ mi pé o ti dé látijọ́ yìí tó jẹ́ kí n wá ẹ lọ́lé ẹ̀ tó ń gbé tẹ́lẹ̀. Wọ́n wá ní ìwọ ti park kúrò nílé. Èmi wá dẹni tó ń fọ̀rọ̀ ẹwẹ́ lọ káàkiri kí n tó rí ibi tó ń gbé Kazeem. Àbá tó bá tiẹ̀ jẹ́ pé mo ṣe é ni ṣé bí wàá dé pé mo àfẹjọ́ ara mi sùn mí. Bíwọ̀ sórí tí mo bá ní òṣè mi irọ́ ni mo pa fún ẹ mo kọ́ rí pé a lè fẹ́ra mọ́ ni and mo really appreciate gbogbo nǹkan tó ṣe fún mi pátápátá mo á calculate gbogbo owó tí o ti ná fún mi gbẹwọ́ bíi 3.5 million naira mi ò dẹ̀ fẹ́ jẹ ìgúnmọ́yán kódà mo ti ní ìyàwó tèmi àná gan-an ni a ṣe introduction. Kazeem ìwọ ò fẹ́ ìyàwó. Ó mọ̀ pé mi ò kì í parọ́ mi ìmọ̀ ọ̀rọ̀ pa ṣòrí kó ba lè dẹ́ lójú. Bánkẹ́ dear. Yes, darling. Ẹ káàsán. Mo kàn fẹ́ kí o yọjú sí wa ni ok ẹ wọlé lọ. Ṣé kò sí problem? Kò sí problem. Alright Bimbo, so màá ro bí mo ṣe máa sanwó yẹn fún ẹ padà instrumentally so I'll give you a call, okay? Good day, nice time. Alright. Látijọ́ ibi mo ṣe ń pè ẹ́ tó o lè gbé kọ́ mi. Torí pípé tó ń pè mí náà ni mo fi wá síbí. Yorùbá bọ̀ wọ́n ní à ń ṣọ̀rẹ́ èrò kayọ̀ àti pé láti ìgbà tèmi àti ẹ̀ ti fẹ́ra kò sífẹ̀ẹ́ ń bẹ̀ rárá. Mo dẹ̀ gbìyànjú but mo rí i pé a kì í fipá lé nǹkan ọmọkùnrin tí ò bá lè. Ìdí nìyẹn tí mi ò fi gbé kọ́ ọ̀lẹ́. Àti gbà yẹn náà ẹ̀rí ọkàn dẹ̀ wá jẹ́ mi. Ìdí nìyẹn ni mo fi ní kí n wá ṣe ògbé fónfó lóhùn. So kí kòkòrò mọ́tò tó fún mi rẹ̀ habit. Gbẹ̀ngà tó bá jẹ́ pé mo ṣe ẹ́ ní òde dáríjì mi tó bá jọ́rọ̀ kan ni mo sọ tó o like wàá dẹ̀ sọ fún mi màá dẹ̀ bẹ̀ má bínú kan. Ó ṣe mi kan tó wà bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn so this is okay. Kí. Gbẹ̀ngà. Gbà lọ́wọ́ mi náà. Good day. Gbẹ̀ngà. Gbẹ̀ngà. I've been to many rivers, just like I jump and jump inside the water and die. Without you, baby. I've been to
tó sì rìn torí àṣẹ tí Elédùà sọ sójò tójò fi rọ̀ ó ti wà láàrin yín bẹ́ẹ̀ bá rí ewu ńlá ní o. ṣé pé o mọ ibi tí Tósìn wà? mi ò mọ wẹ́rẹ̀ bá Tósìn ìwọ ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹ̀ náà. ẹ̀ka nà ọ̀rọ̀ nínú ọkọ̀ ní tó wà nílẹ̀ yìí ṣé ìtàbá tún ti nà àti dáràn mọ́ràn ká gbé ọmọ tán gbá ká gbé sí mọ́tò ká dẹ̀ fòun lọ́lọ́pàá lọ́wọ́ kí ọlọ́pàá ṣe dájọ́ ẹ̀ka nà ṣé máa wọ báyẹn ni àìjẹ́ kó lọ bá ṣẹ́rí tọ́ ọlọ́pàá ni a máa fàlẹ́ lọ́wọ́ ẹgbẹ́. ẹ bá mi gbé ẹ ṣe ọkú ẹ ṣe ẹ bá mi gbé Hello. Ṣé n tí o tí ì rí proposal yẹn? Mr. Dúró kí ló wá ń da dúró? Hello. 800,000 right? Alright. Màá send owó ẹ̀ sí àkáǹtì yín lọ́la. Ojú mi dojú yín o. Alright, bravo. Ọ̀rọ̀ proposal tí mo kọ yẹn ni o, òun yẹn là ń ṣe àdá ti parí. Ṣé kìí ṣe ti Bocom company? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Òun náà ni wọ́n tún ní kó mú another 800,000 wá tó dé. Yes. Ṣe ni mí wọ́n ní ẹṣin kò dẹ́ kiri àsálọ́rí final stage la wà yìí òun tó àláti tó kó lè dà. Tósìn, ṣé mo lè gbà ẹ́ mọ̀ lórí ọ̀rọ̀ contract? Ǹgbọ́. Fine. Ṣé orí Bocom company Muslim company ni? Ẹ̀yẹ́ ni ò jẹ́ káwa ta Christian kàtà sí wọn bẹ́ẹ̀. Kò sí proposal tó ní kọ́ lọ kó bí tiẹ̀ débi tí orí ìwọ̀gbọ̀n tí ò tiẹ̀ tún ní pè ẹ́ wọ́n ní gbé fún ẹ. Kálò kárì ní àná ńgbà tó ń kọ́ ni màá ti ní kó má tiẹ̀ wò ṣùkọ́ rárá because ọmọ máa dẹ̀ láàmú lọ́dẹ̀ láàmú wọn ò ní fún ẹ níṣẹ́ yẹn so pẹ́tà kó rárá dúró mi tó bá dé yìí sìn kó má waste olóko ní má waste time rárá. Jẹ́ kí n sọ fún ẹ ó ti bẹ̀rẹ̀ náà èèyàn kò dẹ́ ń kẹsẹ̀ bómi kó ló tútù mú òun ọlọ́run tó bá mi bẹ̀rẹ̀ á bá mi parí ẹ̀. ó tó ń rí sọ àti pé èlò yorùbá tiẹ̀ nà èèyàn ṣubú gbé pèlè nìtasẹ́kẹ̀ wàá dọ̀bálẹ̀ kó máa kánú ẹ̀ òpin wàá ná 5 million mo dẹ̀ jẹ́rìí ẹ̀ 5 million tó kọ́ lè fi ṣe fàájì tiẹ̀ kí ló mọ̀ ẹ́. ṣé o gbádùn ìyẹn 5 million ṣe fàájì. so gbọ́ yorùbá dáadáa ohun tí mò ń tó àlàsọ fún ẹ ni pé waste ni gbogbo owó yẹn máa bọ́ sí ó bẹ́tà kó stop ẹ̀. ọ̀nà máa yẹ fẹ́ẹ́ ti kọ́ wọn tó kájú láti máa wọ̀ ní dáàbò ìgbà mi ní ìṣe pé òun báwo kẹ̀dẹ̀ máa wo ọmọ ẹ̀ mo sọ pé kò sí nǹkan tó ṣe shock lásán ló ní mútọ̀ yẹn ò gbá rárá gbọ́ immediate tá ti fún ní abẹ́rẹ́ báyìí tó ti sùn tó máa jí báyìí ó mẹ́rẹ̀ ṣe ni. ẹ wo nígbà tí wọ́n wá sọ fún wa ìròyìn tá a gbọ́ ó burú jáì ìbẹ̀rù bojo ni mo bá débi kódà gan àjẹ́ kí ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ torí ẹ mọ̀rọ̀ àwọn obìnrin tó bá lọ gbọ́ ṣọ́ọ̀kì yẹn lè mú lójijì kọjá bó ṣe yẹ àmọ́ ńgbà tí mo rí oúnjẹ lọ́kàn mi balẹ̀ Bólú gbé ọwọ́ ẹ̀ sókè náà jẹ́ kí n wò. ara ẹ ti yá. ṣe àlejò máa lóye. ara ẹ ti yá báyìí kò sí nǹkan tó ṣe wọn ó ti wà òkè nǹkan tó kàn kúrú sí ni pé ẹ lọ sí reception oògùn tó kọ fún àti bill tí wọ́n kọ fún àwọn oògùn yẹn a máa lò torí shock tó ní káyẹ̀ má bàa máa já yẹn láyé pa àwọn oògùn yẹn fún so nísìnyẹn àti ẹ̀jẹ̀ àmà lọ́lẹ̀. ṣé rí pàtó owó yẹn kékeré ni àlàáfíà lójú níwọ̀n ọ̀gbà tí mo ti rí láyọ̀ àtàlàáfíà bá tí ó ti sí nǹkan kan owó tó kù àfiṣẹ́gbèsè. no ẹ máa kọ́kọ́ lọ sí reception. kò sí wàhálà Bólú kò sí wàhálà. ẹ̀yin lèmi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because tẹ bá ní kóòtù lẹ́ ń lọ kò
sí nǹkan tá a náà fẹ́ ṣe sí tẹ́ bá fẹ́ la gbọ́dọ̀ bá yín fẹ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin gan ni ká tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí tó bá máa pọ̀ jù báyìí náà lọ tọ́dọ̀ àwọn yẹn fẹ́ sá lọ bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ ibi iṣẹ́ láti rí mú náà nínú yẹn ẹ ṣàkóṣe náà ga ẹ ṣe gan ni. Bímbọ́ mo kí ẹ bí ìyá ẹ ṣe rí náà nìyẹn ìrírí náà ló máa ń pè lágbà àwọn tí wọ́n ní ọmọ tí o fi mọ́tò kọlù rẹ̀ wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé nǹkan kan ò ṣọmọ pa àwọn òṣẹjọ́ ká fi ẹlẹ̀ ká jẹ́ kó máa lọ àwa ọlọ́pàá kẹ̀dẹ̀ rẹ̀ kí gbọ́n mi sí omi ò tó wà láàrin àwọn èèyàn káwa dá sí ká bá yín yanjú ẹ̀ lọ́tún lósì ni nígbà táwọn lọ́rọ̀ dẹ̀ ti ní kò sí wàhálà mọ́ ara ọmọ ti yá ọ ká fi ẹlẹ̀ àní nǹkan tá a fẹ́ ṣe so torí bẹ́ẹ̀ kò máa ṣọ́ra kò dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. ẹ ṣe kan mo dúpẹ́ sá ẹ ṣe. ó arábìnrin ẹ dìde mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan kò ṣọmọ yẹn àmọ́ ìmọ̀ràn mi sí yín ni pé ẹ máa fi ọkàn wa mọ́tò tẹ́ bá ń drive ṣe rí ẹni tẹ́ gbà yẹn sìn tó bá jẹ́ pé lọ kú tó dẹ̀ jẹ́ pé ohun tó máa wúlò fún orílẹ̀-èdè lọ́la lónítọ̀ jẹ́ atúlùsẹ̀ èèyàn kan nìyẹn láì rò tẹ́lẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú ẹ jẹ́ kọ́kàn yín máa papò tẹ́ bá ń drive Ọlọ́run ń jẹ́ kẹ́ra kó bá ọ ṣe ti wọ́. àmì sergeant sir ẹ lọ kó gbogbo nǹkan tí ẹ gbà lọ́wọ́ wọn ẹ lọ dá padà fún wọn kẹ́ ẹ dẹ̀ gbé mọ́tò wọn náà fún wọn kẹ́ ẹ release wọn kó máa lọ. ok sir. Thank you. Picture last card. Iṣẹ́ ti já báyìí. Iṣẹ́ já o. Irọ́. Kéré bọ́. Ilé ó ti ń lọ ìmọ̀lẹ́. Ẹ̀yà picture. Irọ́ ní sá. Ẹ̀yin ọmọ ìtura ń dọ̀dá ọ̀tọ̀. Irọ́ o. Ta ni ilé tó hàn báyìí? Ọ̀gbẹ́ni òde gbárùwò èwo ló ṣì gan. Ọmọ wa ni. Oh my God. Ó yà ilẹ̀ rẹ̀. Irọ́ o. Surprise package yẹn rẹ̀. Irọ́ o. Kò sẹ́ni ẹyẹ méjì òkè jẹ́ àṣà. Èmi ni mo ní. Irọ́ ni. Bánjí. Irọ́ ni. Èmo lẹ́mi ni mo ní, mo máa ń yẹ kó já sí náà. Kúlẹ̀ tí gbogbo Yorùbá já sí yẹ kí wọ́n já. Bẹ́ẹ̀ náà ló yá mi lẹ́nu mi ìmọ̀ kó wá yẹ kí a ká báyìí náà. Ẹ bá gbà. Ẹ máa bọ̀ báyìí, ẹ máa bọ̀ báyìí, ẹ máa bọ̀ báyìí. Ẹ máa bọ̀ báyìí, ẹ dúró báyìí, gbogbo yín ẹ dúró báyìí. Irọ́ o. Kò tí yà. Ajé òun kọ̀ pé wá kẹ́lẹ̀ rí inú ilé ní gbogbo wá sílé. Ẹ wo bí òun rẹ̀ o. Mo ní àwọn tó sọ wípé oríire ò sí lábẹ́ igi àgbọn ṣé ẹ rí i pé wọ́n parọ́. Abẹ́ ọ̀nàkọ́nà lomi ń bá wọnú àgbọn òun rèé. Ara ẹ̀ lélẹ̀. Ara ẹ̀ ní. Ara ẹ̀ lélẹ̀. Ẹ jẹ́ kí n ṣí bọ́nẹ̀tì. Ṣí. A láti gbàdúrà sí. Ògùnláka yé à. Ọtí tẹ̀yìn bọ́ìsì ni. Ìpìtàn ni kò ṣe ló ṣe ọmọ. Yéèpà. Bísí lọ́kùnfà ìrìn. Tí ò bá yé gbogbo wọn tí wọn bá tẹ̀ já sí, ṣé kò yẹ kí wọ́n lè já sí? Ọkọ̀ ló ra o. Ọmọ mo gbélé fún mi kí n gbé lọ bá òṣì. Òun rè ni. Tó ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ òun rè o ká má ṣiṣẹ́ o. Àṣẹ. Ká má ṣìjẹ́ o. Àṣẹ. Ká máa ríre o. Àṣẹ. Bí gbogbo wa ṣe jẹ́ ọ̀gá ọ̀tá ká máa àtayọrí ni. Tó Ògúnláka ayé òun rè o. Ẹ ṣe mọ́lẹ̀ kó má fi mọ́tò yìí pààyàn. Àwọn èèyàn náà má kọlù o. Bó ṣe ra mọ́tò yìí bẹ́ẹ̀ ni kí gbogbo wa ṣe ra yẹ̀ká. Àṣẹ bàbá onílé bó ṣe ra mọ́tò yìí kémi sáré ra tọ̀dọ̀ mi. Èmi ni màá kọ́kọ́ ra. O lè ṣáájú mi, mo kọ́kọ́ sọ̀rọ̀ yìí. Kí ló ṣe èmi ni màá kọ́kọ́ ra tèmi jáde. Bàbá mo fi ń dá yín lójú kó tó di wẹ́ẹ̀sì mo máa ra tèmi. Àṣẹ. Tèmi. Ní wàá pèsè ni màá ní mi ṣe ló ṣí ọmọ. Fún tẹ́ wá sọ yẹn mi ò ní jẹ́ kẹ́ ṣáájú mi ra mọ́tò màá tètè rà. Ẹ̀yin méjèèjì náà àṣẹ. Onílé ṣé ẹ rí gbogbo ilé ìta ń ṣe yìí primary ni o torí pé bí mo ṣe gbé mọ́tò yìí straight báyìí mi wò pé abẹ́ẹ̀gì àánú ni mo kọ́kọ́ gbọ́dọ̀ gbé wá ká kọ́kọ́ ṣàdúrà sí ẹ̀yin guys ẹ mọ̀ nǹkan ṣẹlẹ̀ báyìí
ẹ lọ organize àwọn babes yìí ẹ jẹ́ àpàdé ní hòtẹ́ẹ̀lì tá a ti máa ń ṣe fàájì yẹn a máa ṣe fàájì mọ́jú kẹlẹ́lẹ́ ni. ẹ̀ṣẹ̀ tí ẹni tí ò bá wẹ̀ lálẹ́ ìlú ní ẹ̀. tó sọ yẹn máa wá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ẹ bẹ̀rẹ̀ pé kí ni máa gbé ìyá Gbénga wá. ẹ̀ṣẹ̀ ni tó bá ṣe lálẹ́ ó yá jáde. Thank you. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé oríire la ṣe lónìí ọkọ̀ pàtàkì láàrin wa jẹ́mọ̀ oníkan náà la máa yẹ kó ṣe Banji òun ló ra ẹṣin tuntun. Now má gọ ara ẹ̀ night ni tó ti ń sìn kí ni mo sọ. má gọra ẹ̀ night. àní tó gọ́ lọ́gọ́sìn. má gọra ẹ̀ night làwà lónìí nítorí wípé gbogbo báyẹn pápátá òun láti rà pa. ó ti tán kò séwu kò séwu. tó bá ṣe mọ kán jẹ sí lónìí tó bá ṣe mọ kán mu sí múra ẹ jẹra ẹ kí ni mo sọ. now ẹ yẹ ká ṣe kiri kan ó dànù sátì bàbá o jẹ́ kí kọ́kọ́ gbọ́ gbẹ̀ tútù àánú mútọ̀ yẹn náà jẹ́ ká kọ́kọ́ gbọ́ náà gbẹ̀dú yẹn. Kúnlé báwo ni. Banji o ti ń lọ ni. Mo ti fẹ́ máa lọ Kúnlé mo ti ṣe ètò owó àwọn yàrá yẹn fún receptionist. Banji èmi ò lè gbà ẹ́ lámọ̀ràn wípé kó máa lọ ní ìwòyí àwọn wa gọwọ́ ẹ̀ ni ṣé bí wọ́n ló gba rúùmù fún gbogbo wa ń bíbá yìí àwa táwọn tiẹ̀ ní wa mọ́tò nìyẹn bọ́tọ̀ fìwọ́ tó wá fẹ́ drive má risk ẹ̀ wá lọ sùn tílẹ̀ bá ń mọ́ adé máa gbé lọ. Kúnlé tó sọ yé mi mo understand ẹ bọ́ mi ò fẹ́ fi tèmi kó bá bèbí yìí dípò wọn ò dágbére nílé kó tó kúrò ó dẹ̀ mọ̀ pé Òṣogbo jìnnà sẹ́dẹ̀ díẹ̀ so mo fẹ́ tètè máa lọ kójú ilẹ̀ tó mọ́ so that a ti délé wọn nímọ̀ pé ó jáde wá sí ibà yìí. wẹ́ ẹni àṣà ṣé wàá pè mí ni àbí ká múra wa ní ghetto lọ́sàn-án. Kúnlé ó yẹ kó yí ẹ pé èmi àti ẹ ó yàtọ̀ a máa múra ghetto ni èmi àti ẹ lọ́rọ̀ gidi gan o. èmi gan lọ́rọ̀ that's what mo sọ. all right there's no problem a máa ríra ń gbà yẹn. all right bye bye. all right. ṣe jẹ́jẹ́ o. lábẹ́ tí ọkọ̀ oṣù àwọn ọmọ náà ti yẹ dáadáa pé kí wọ́n wọ ọmọ àkùnrin ọkọ̀ náà. Baby in fact ó tóbi lọ́wọ́ mi gan ni o otherwise ó ti rẹ̀ mí gidi gan ṣé ló yẹ kí n lọ sùn ó tóbi lọ́wọ́ mi gidi gan. wo bébí má bínú ó ní láti stairs ààrẹ nítorí tèmi ó ṣàmọ̀ yìí pé ká ní kò ṣe pé mo ní ìyá tó máa ń take side pẹ̀lú mi ni kò tí dájú bá ti máa bá mi fa lólè yẹn it's not a small thing jọ má bínú ṣùgbọ́n and ó mọ̀ pé iye tí mò ń lọ gan tí mò ń jíde ọmọ sọ̀rọ̀ ká tó wá ní pọ́ ọmọ tí mò kì í mò wálé ṣáàjọ má bínú ṣùgbọ́n jọ bébí mi. Anyway kò sí nǹkan tí mo lè tí ò kì í ṣe tètè ẹ lọ ó yẹ kó ó lè rẹ̀ mí seriously. You're a darling ó ṣe tẹ̀. In fact ó ń kùn mí. ẹni tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀jọ́ ẹ̀ tí mo sọ pé wọ́n máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ pọ̀ àwọn lélẹ̀
àmọ́ tó bá yẹ pé irú wọn ti wà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ni irú nǹkan tó ṣẹlẹ̀ ń jọ ìkó bá ti má wáyé. o ṣègùn ọ̀rẹ́ mi mo dúpẹ́ uncle ṣe níwèé wa. bẹ́ẹ̀ ni mo ní. wọ́n ní. mo lérò pé ọ̀rẹ́ mi á ti sọ díẹ̀ nípa mi fún yín bí ewúrẹ́ ò bá ti ní wọn kì í ṣọmọ ìyá àgùntàn kò sí ṣòro o máa fi 15,000 bẹ̀rẹ̀ fún yín tó bá dẹ̀ yá along the line ṣáà máa fowó kún díẹ̀díẹ̀. ó ṣe gan ni ọ̀rẹ́ mi ọlọ́run ò ní dójú tì ẹ́ ṣórí gbogbo ibi tó bá ti mú bá ọlọ́run máa fò pọ̀rọ̀pọ̀rọ̀ pò fún yín. ìgbà wo wà nìkan wá bẹ̀rẹ̀ báyìí. iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀rẹ́ àbí ọ̀nkú ẹ fẹ́ ká fún yín láàyè díẹ̀ ni. rárá mà bíṣọ̀bù àpẹ́ ni nǹkan kì í pẹ́sẹ̀ o. ó ti dà àwọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ ń tiwọn. wọ́n wá bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ orí burúkú bẹ̀ ṣe ń bẹ̀rù lẹ́bẹ̀ẹ́ orí burúkú yẹn ẹ pàdé lọ́mọ tó yẹ wọ́n ń bẹ̀bẹ̀ òṣì wọ́n obìnrin yìí ṣé yóò ṣe alábì àmọ́ ni. rọ̀dá yìí náà kẹsẹ̀ lẹ́sẹ̀ ní pé ẹnìkan nìyẹn nìkan irú ẹ̀pẹ̀ tẹ̀ mẹ́mi yẹn láìpẹ́ láì jìnnà wọn máa bẹ̀yìn ẹ wọ ẹ kí n sọ fún wọn fún yín ọmọ yín yẹn ó máa ṣe wọn ó máa ṣe ẹ̀wọ̀n ṣe rí ẹ̀wọ̀n ẹ̀ ọta àgbọn báyìí ló máa fi wọ́n fún tó bá wá ṣe tó láyé tí ò bá sá ọ̀rọ̀ ẹ̀dọ́ lọ kọ́ntínú lọ́rùn lẹ́yìn olóṣì èèyàn gbogbo yìí ẹ̀yin ìka èèyàn ẹ̀yin kẹsẹ̀lẹ́sẹ̀ lẹ́ẹ̀mú abẹ́ mi ẹgbẹ́ orí kúkú wò lẹ́ ń bẹ̀ mí ná irú èdè òṣì wo lẹ́wọ́n bẹ̀ mí ná wọ́n bẹ̀ yín lẹ́bẹ̀ rà mí wọ́n bẹ̀ yín lẹ́bẹ̀ rédè. ẹ̀yin ṣe rí ìyá wa. ìyá yín dà. ẹ̀yin ni ìyá wa. dá ìyá yín mọ̀. ṣe rí èèyàn onínáwó lórí ọmọ láti bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ kó gbọ́ by now kó pọ́mọ ẹ̀ kú mi lè gbá fún yín o ṣé ọmọ tá a ti ẹ̀ ń sọ̀rọ̀ yìí gan láàrin èmi àti bóyá ló ń gbọ́ òtí ti ní kú. kó ti ya kú dànù yẹn gan ni ọmọ yẹn gan bó ṣe wà yẹn kó má yé because the only thing tó lè save ẹ̀ lọ́wọ́ mi nìyẹn kó yá má yé ni o. ẹ jọ ẹ má yẹ kó ṣe wọn ìkan ṣoṣo tí mo ní láyé lọ́rùn. èmi mo bí púpọ̀ tó yẹ kẹ́ máa bá mi lù wọ́n pa bá dé yín ní ìgbàjú wọ́n á rò pé katapila ló kọ lù yẹn ni ẹ rí pé ìkàlábì àmọ̀ lẹ́yìn ẹ̀bẹ̀ òṣìwò lẹ ó yẹ lọmọ mi wá ẹ jẹ́ kí kúnlẹ̀ orí burúkú yín ẹ mọmọ mi wá ẹ wo ọmọ yín ó máa ṣe ẹ̀wọ̀n. kò lè ṣẹ̀wọ̀n kankan kò lè ṣẹ̀wọ̀n kankan ó yẹ lẹ. ó jọ yé wa ohun tí mò ń sọ yẹn ti jọ yé wa yorùbá ní ẹni bá rìn mùtàmùtà là ń mùtà lọ́jà tó bá jẹ́ pé nígbà tẹ́mi ń lu ìyá àlù yẹn kí wọ́n máa fomele sí kó máa fomele sí kó máa fomele sí àti ìyá àlù àti omele á dorin sọmọ ẹ létí agbọ́n tí wọ́n sọ ó jẹ́ ṣé irú ọ̀rọ̀ tó yẹ kẹ́ sọ lẹ́sọ yẹn. kí ni kí n sọ ohun tí n máa sọ nìyẹn ṣé ọmọ yìí ṣé ó fáyìn ju senior sister ẹ lọ tó ń gbọ́rọ̀ sẹ́mi lẹ́nu how beautiful is she ju ẹ̀gbẹ́ ẹ lọ ṣé ó fáyìn ju ẹ̀gbẹ́ ẹ lọ ni ẹ n tó dún ẹni rèé ká ní kó fọ́ lójú kan kó gé lágbá kan kó gé lẹ́sẹ̀ kan tó ń gbégbé tó ń gbé tọ̀ ìbá má dùn mọ́ mi ní o ṣùgbọ́n ọlọ́run wá fi gbogbo láṣìírí. ó dùn mí. ẹ wo àwọn ò kì í ṣọ̀fọ̀ lọ́dọ̀ wa o síbẹ̀ èmi ń jáde lọ́ntẹ̀mí nìyẹn kò dé nìkéré ìjẹ̀bú kì í ṣọ̀fọ̀ o ìjẹ̀bú èṣẹ̀ wọn o àwa ń ṣe fàájì wa lọ ni o ṣe fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí bàbá ọmọ mo pàṣẹ ẹnikẹ́ni ò dẹ̀ lè rọ́ àṣẹjọ́ kankan kò dẹ̀ sẹ́ni tó máa ṣẹ̀wọ̀n. ẹ ṣe sá o bàtà ọ̀fọ̀ bàtà bànújẹ́ yóò ní bọ́ sẹ́nu ọ̀nà yín mọ́ o. ṣé ẹ ní mo ṣe múra fàájì náà ṣe ń gbòòrò yẹ bóde èmi ò ṣọ̀fọ̀ òde nìkéré àwa ń jáde lọ tiwa ní máa wọ. ṣe irú ọ̀rọ̀ tó ṣe irú àwọn òṣì tó yẹ kẹ́ sọ lẹ́nu rẹ̀ wọ́n bẹ̀ yín lẹ́bẹ̀ yà wọ́n bẹ̀ yín ní ẹ̀bẹ̀ yà tí bá ṣúwò yín bẹ̀ yẹn sìn ọmọ yín máa ṣe wọn ṣe rí gbogbo èyí tí bàbá yẹn sọ yẹn ó sọ sápò ara ẹ̀ ni. manager sir. àwọn agbaṣẹ́ṣe tí mo ní kẹ́ ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò fínífíní gbọ́dọ̀ bá ọ̀rọ̀ wọn dé àti pé talenta fẹ́ gbéṣẹ́ yẹn fún. ọ̀gá àwọn méjì péré ni ṣùgbọ́n ìkan la máa lè pè nínú wọn a ní lè pè kejì. kí ló dé. nítorí ó jẹ́ ẹlẹ́sìn Kristi ni ìṣe wa níbi ìdẹ nìyẹn lákòókò olùdarí àná wọn kì í fẹ́ ká gbé iṣẹ́ fún àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ rárá tí ó bá síbẹ̀ ni ọ̀gá ẹlẹ́sìn Kristi yẹn gangan ni ó kójú òṣùwọ̀n dáadáa. ó dàbí ẹni pé ẹ̀ ń ṣe ní ẹlẹ́sìn mẹ̀sìn nìyẹn. ọ̀gá
bí bẹ́ẹ̀ náà lórí. alright ohun tèmi fẹ́ kó o mọ̀ ni pé àti gbàgbọ́ àti àwa mùsùlùmí ọlọ́run kan ṣe la jọ ń sìn. èyí tó wá ṣe pàtàkì jùlọ ni pé iléeṣẹ́ wa gan fúnra rẹ̀ ẹni tó bá kúnjú òṣùwọ̀n agbaṣẹ́ṣe tó kúnjú òṣùwọ̀n tó dángájíá òun la fẹ́ máa gbéṣẹ́ wa fún. o gbọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹlẹ́sìn àbí ẹ̀sìn kò ṣẹ̀sìn la fẹ́ máa fi gbéṣẹ́ jáde. ọlọ́run dẹ̀ ti fèmí ṣaṣíwájú iléeṣẹ́ yìí báyìí. láti ìsìn lọ ẹni tó bá kúnjú òṣùwọ̀n ni kẹ́ máa gbéṣẹ́ fún. ohun tí o máa ṣe ní ìsìn ni pé wàá yọ fóònù kó o pe ọ̀gbẹ́ni yẹn sọ fún pé kó wá rí gbìmọ̀ kó wá sọjọ́ tó máa wá fún. ọ̀gá mi ò máa ní nọ́mbà ẹ̀ lọ́wọ́. tá a bá wá ṣe ń dé ọ́fíìsì gbàrà kó o pè é lọ wo inú ìwé ẹ̀ nọ́mbà ẹ̀ wà ń bẹ̀ kó o pè é kó wá sọ fún pé kó wá pàdé ìgbìmọ̀ lọ́tùnla. lọ́tùnla sá kò sí problem sí náà. Manager Bocom Company ló ń sọ̀rọ̀. ẹ káàsán sáà o ẹ pẹ̀lẹ́ sáà o. ẹ kàn máa ní láti yọjú sí iléeṣẹ́ wa ní ọ̀túnla. ẹ ṣe kọ́ sa ṣé iṣẹ́ yẹn ti bọ́ sí ni. mi ò sọ pé ó ti bọ́ sí o bẹ́ẹ̀ ni mi dẹ̀ sọ pé kò bọ́ sí. ẹ yẹ ká fi ohun gbogbo sí ọwọ́ Ọlọ́run. ẹ máa ní láti wà ní ìgbáradì ní ọ̀túnla tẹ́ bá ń bọ̀ láti rí àwọn olùdarí iléeṣẹ́ wa torí wọ́n ní láti béèrè ìbéèrè kan àbí kejì lọ́wọ́ yín. ok kọ́lọ́n kó ṣọ́ wa ju ọ̀túnla lọ. ó dàbọ̀ sá ilé wọlé dèrè ó kàn mú pè mí bí kí n mo láti sọ fún ọ̀rẹ́ mi bí ọ̀sì. ẹ ló tí ọ̀sìn kásán orílẹ̀ wọlé dé o máníjà Bocom pè mí wọ́n ní kí n wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́la. ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ wọ ẹ jọ̀ọ́ mo fẹ́ báyà arrange oúnjẹ ọ̀sán yín sọmọ kan máa bá yín gbé wá láìpẹ́ ṣe ti gbọ́. ẹ ṣe mo dúpẹ́ ẹ tẹ́kì ẹ ṣe mo dúpẹ́ náà. Ẹlẹ́bánjí, báwo la rẹ̀? Ìwàndé, ó gbọ́ pé mo wà ń rúpò yìí, ó dẹ̀ lè wá mi kàn láti wá yọjú sí mi. Ó máa ṣe òye Ìwàndé. Ọmọ mi ńkọ́? Ó wà, àlàáfíà ló wà. Má sunkún mọ́. Èmi ni mo fà á. Ṣé bójú mi dẹ̀ ti wálẹ̀ báyìí? Kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ mọ́. Àpò àrùn mi ọjọ́ sí tó ń jẹ́ oko ọlọ́dẹ tí mo fi orin kòníra bẹ́nu tí mo bẹ̀rẹ̀ sí kọ́ káàkiri ìgboro. Ó sì kìlọ̀ fún àpárò mi ṣùgbọ́n ṣe lápárò mi ò jẹ́ gbọ́. Ṣàpárò mi ọ̀hún ti wá kó sí pàkúté ọlọ́dẹ báyìí. Wọ́n máa parọ́ ńlá kan mọ́ ẹni wọ́n ní lédì kan ló kàn lọ ààbọ̀ ẹ̀ sílé tó lọ káàmpù ẹ̀ síbẹ̀ tó kàn fún ẹ lóúnjẹ tó ń fún ẹ lẹ́fìrìtì. Nífà bọ́n ṣe sọ gangan mo ṣe rí ẹ̀ chain tó wà lọ́rùn ẹ̀ yìí clipper chain wọ́n ló ra clipper chain kan fún ẹ wọ́n ní ó fún ẹ láago black kan àti bàtà àti everything wọ́n ló máa ń kì tẹ́ up. Ìyẹn Bánjí tèmi mọ̀ Bánjí ọmọ ẹ̀gbọ́n mọ́mì tèmi mo ní kò lè ever rí bẹ́ẹ̀ láéláé so ni mo ṣe fẹ́ béè lọ́wọ́ ẹ̀ mo ti expect kó máa sunkún mọ eré ẹ̀. Dayọ̀ ṣé yẹn ló ń pè nírọ́ irọ́ kọ́ tí ẹ má bínú jèrè
ìyàwó mi tí mo ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ nìyẹn ọ̀nà ló pọ̀ tí ò jẹ́ kí n ti sọ fún ẹ bá ti sọ fún ẹ má bínú. Banji ó lè rò pé o ti ní problem no ó tiẹ̀ máa difficult fún ẹni tó bá ní problem láti tètè mọ̀ pé òun ti ní ìṣòro ṣó ti yẹ ẹ́ ń sìn ó ti ní problem gan. kí ló mí. keep quiet jọ oníranu òṣì ó fìyàwó àtọmọ́lẹ̀ sílé ńbẹ̀ yẹn lédi kọ́kọ́ gbé ẹ síbí ó kàǹpẹ́ síbẹ̀ ó ra aṣọ fún ẹ ó ra bàtà fún ẹ ó ra chain kan fún ẹ ó lọ fálù chain tó rà fún ẹ tó gbé sọ́run wò kó wo iye tí wọ́n ń tà kó lè mọ̀ pé ìyà ló wà lára ẹ̀ kì í ṣe pé bóyá òun wá owó káàkiri kí ni problem tó ń ṣe náà ìwọ o tún sọ jáde lẹ́nu kì í ṣe girlfriend mi ìyàwó tí mo fẹ́ kí ló ń ṣe ọmọ ọdún mélòó ni ẹ tó fẹ́ fẹ́yàwó méjì owó dà tó fẹ́ fi bọ́ wọn. mi ò fẹ́yàwó méjì ìyàwó kan ṣo ni mo fẹ́ mind you ìyàwó kan yẹn náà ni Bímbọ́ tó ń sọ̀rọ̀ nípa èyí. Dayọ̀ mo lérò pé àsìkò ní láti bá ẹ sọ tọrọ a kì í bá ní tan káfa ní tan ya o kí ló dé má máa bẹ̀rẹ̀ sí pẹ́sítà láàbì mi káàkiri kó bẹ̀rẹ̀ sí máa ṣọ́ mi kó máa sọ pé ó fẹ́ máa bá mi sọ̀rọ̀ kí ló kàn yẹn fẹ́ máa láti máa advice mi máa gbọ́ èmi ni mo ní live mi èmi mo láyé mi kí n rí kó dòrè kí n fẹ́ lọ kó sí kó kàn ẹ́ kó rí mi kí n fẹ́ bẹ́ sí nọ́bà yìí tó wà ń bẹ̀ má bá mi sọ̀rọ̀ má tẹ̀ stop mi láti ṣe àbí kó dẹ̀ rí mi kí n yọbọ síra mi pé mo fẹ́ yìn jẹ́ kí n yìn kí n para mi kó kàn ẹ́ tó ti gbọ́. kí wọ̀ èyí tó mọ̀ kó ní problem á tó 10 years to this time ó mọ̀ ṣòro tó o ní tí mò ń sọ fún ẹ torí ẹ fi dàrú tó fẹ́ mọ̀ àánú ẹ ò dẹ̀ ṣe mí ọlá ọmọ ẹ̀gbọ́n àtàbúrò tá a jẹ́ òun ni problem tó wà láàrin wa if not so máa ti fi ẹ lẹ̀ torí à ń gba òrò má díẹ̀ lọ́wọ́ kú ó ní wọn jẹ́ kó ń lákìtàn lọ́jẹ̀ lọ́rọ́ ẹ̀. ẹ̀kọ́ kan ṣoṣo tí mo kọ́ pẹ̀lú kan tó ṣẹlẹ̀ sí mi ni pé tí ọmọkùnrin bá wà tó bá níyàwó lé tíyàwó ẹ̀ dẹ̀ ń bá sọ̀rọ̀ ṣe ló yẹ kó máa gbọ́rọ̀ síyàwó ẹ̀ lẹ́nu ká ní pé gbogbo ìgbà tó ń bá mi sọ̀rọ̀ yẹn wà ní ká ní mo ti gbọ́ ní irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi yóò bá ti máa ṣẹlẹ̀ sí mi. ó ti gé mi lẹ́sẹ̀. lákòótán ọ̀gbẹ́ni Benjamin ṣe mọ̀ pé inú oṣù kejìlá wà oṣù wo ọ̀sẹ̀ wo àti pé ìjọ́ wo gan-an ni ẹ sọ pé iléeṣẹ́ yín máa parí iṣẹ́. ọlọ́run ọba ló ní déédéé sà ó dá mi lójú pé pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti iléeṣẹ́ BOCOM yìí tí ó bá máa fi di ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tí a wà nínú ẹ̀ à á parí iṣẹ́ nítorí pé God's own company ní iléeṣẹ́ BOCOM yìí ọlọ́run wà lẹ́yìn wọn ọlọ́run tó wà lẹ́yìn wọn á dẹ̀ ti àwa náà lẹ́yìn tí a parí iṣẹ́ tí ẹ bá bi àwọn NASMOT léèrè àti bá wọn ṣiṣẹ́ rí torí pé iléeṣẹ́ tí ọlọ́run fọwọ́ sí làwọn náà èèyàn kò dẹ̀ ní bá wọn ṣe wò kó short a bá wọn ṣe àparí iṣẹ́ ní àkókò dáadáa ọlọ́run lè fa àlùbáríkà sí fún ọ iṣẹ́ wọn sá. ẹ kú oríire ọ̀gbẹ́ni Tosin Benjamin ẹni wọ́n ní iṣẹ́ 100 million naira fún iléeṣẹ́ yín. Hello, Daddy. Hello, Mr. Benjamin. Mọ́mí nǹkan ṣé wọ́n wà ń bẹ̀ yẹn? Bẹ́ẹ̀ ni, wọ́n wà ìwọ ló ń béèrè yẹn. Àjọ wà ń bí náà ni. Dádì mi, ìdùnnú ṣubú láyọ̀ ni o. Ó ní ìdùnnú ṣubú láyọ̀. Ẹbí ṣó ti rọ́mọbìnrin yẹn ni. Màmá ẹ̀ ní ṣó ti rọ́mọbìnrin yẹn ni. Rárá dádì mi,
contract bókọ̀m yẹn ni wọ́n ti fún wa ti win ẹ̀. lóòótọ́ ó lè fún contract àwọn bókọ̀ms. oríire ńlá ni ìdùnnú ṣubú layọ̀ lóòótọ́ ṣó ti ń bọ̀ lé ẹ béèrè lọ́wọ́ ẹ̀. màmá ẹ nígbà wo ló máa dé. ṣẹ́yìn náà mọ bí ìrìn Òṣogbo sílùú wa ṣe rí nọ̀sẹ̀ díẹ̀ bí wákàtí 3 tàbí 4 ṣá àmọ́ mo fẹ́ wọnú supermarket mo fẹ́ ra nǹkan tí n bá ra nǹkan tán máa bọ̀ tí n bá wá dé àwa wẹ̀ ní pẹrẹwu. ó dà bẹ́ẹ̀ yẹn àwọn máa ṣèrètí ẹ ṣàrọ̀ra ṣe o ọlọ́run aṣọ ẹ débi láyọ̀ à ń retí ẹ àtèmi àti màmá ẹ. ẹ ṣeun. nonsense wo ló ń wà yẹn wọ́n bọ́ yẹn wá mọ́tò ṣé o fẹ́ gbá mọ́tò mi ni. sorry sir. imagine obìnrin ló tún wà ló ń wá ìwàkuwà báyìí sórí ẹ pé sá. ó ń kó ejò torí ọlọ́run ẹ má bínú gbogbo ìgbà ni máa ń bá wọn sọ̀rọ̀ kó yé sáré mọ́. ẹ máa bá sọ̀rọ̀ bó ṣe wá mọ́tò ẹ bó ṣe ń wà yín then my car. ẹ ṣe gan kò sí nǹkan kan tó ṣe mọ́tò yẹn torí ọlọ́run ẹ jọ̀ọ́. I've been to many rivers, just like I should jump and jump inside the water and die without you, baby. I've been to many express, just like to just cross and die, 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 die. Because of ọmọbìnrin náà ò dẹ̀ bàjẹ́ o tó sìn ìyàwó oníyàwó lòun wò ó jẹ́ gbójú ẹ̀ sọ́hùn-ún tí ò bá tiẹ̀ ṣe àwọn oníyàwó ńkọ́ bí èèyàn bá bá sọ̀rọ̀ tó bá gbà tá a bá gbé délé ṣé bí n tó ń ṣẹlẹ̀ yẹn náà ló máa ṣẹlẹ̀ ìwọ ọlọ́run ọba jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ gbé mi pàdé Abímbọ́lá àtẹ̀mí nìkan ìfẹ́ mi dákun ọlọ́run. ẹ ká sọ bọ́dà mi. kí ló wá ṣe mí àbí ṣé torí mo tẹ̀lé mọ́mísí ẹ̀ lọ sọ́dọ̀ wọn ọmọ tẹ́jọ l'accident mo ṣe tèmi fọlọ́hún ni. mo ní kí n wá dúpẹ́ pé ẹ ṣeun ní iṣẹ́ mọ́ àti pé bí gbogbo nǹkan ṣe rí ẹ dẹ̀ mọ̀ pé iná lẹ̀gbọ́n wa tá a ti jọ ń kóra kiri láti kékeré ni mo ṣe wò pé kí kúkú máa bọ̀ ń bí for the meantime kí ṣe wá máa gbé pẹ̀lú yín. lẹ́nu tiẹ̀ èmi àti ẹ̀gbọ́n sẹ́gbọ́n ò ní sọ bẹ́ẹ̀ mọ́ ní ayé ẹ̀ ìwọ gbàgbé ipe tọmọdé ẹ bá pe ikú tó dájẹ́ tó pẹran tó dájẹ́ tó bá pa àrùn gidigba wàá gbé wá bá màmá ẹ lé ni now you can see ṣọmọ pé ìjọ yẹn lọ́hùn ìwọ sọ pé ṣé mi lò bí ẹ èmi kọ́ lò bí ẹ mi ìdẹ sínú ẹ̀gbọ́n ẹ ìta dẹ fi júra wá lọ kò jù báyìí náà lọ báyìí yẹn òun ló rí. ẹ ṣàánú mi ẹ tẹ̀ jẹ́ kí n bá yín gbé bíbá yìí for some time kí n lè fi get better. kò ní possible àti pé ìyàwó mi gan ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ kò fẹ́ wá dúró ń bí it can't be possible so o lè máa lọ o máa lọ. bọ́dá mi ṣé ẹ fẹ́ kí ìyàwó yín máa ráàrin wa ó yẹ kó yé yín náà. so ìwọ lè sọ fún mi pé kò yẹ kí ìyàwó mi rí àárín àwa méjèèjì o gbàgbé ọjọ́ tó wá sílé mi lọ́hùn tí mò ń sọ fún ìwọ tó wá ń pretend bí ẹni pé o gbọ́ nǹkan tí mo sọ ta ló ránṣẹ́ sí dá mi lóhùn ta ló ránṣẹ́ sí ìyàwó mi ló ní kí n pè èmi fúnra mi mo dẹ̀ pé ó dẹ̀ lálé mi oh my God you can't stay here
ó lè dúró ń bì. ẹ má bínú bọ̀dá ìgbà ìmọ̀ àti pé èṣù ló fà yẹn. wáyé tó fi jẹ́ pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ èṣù lẹ́ máa ń parọ́ mọ́ ọmọ wíṣkì gbogbo apàdé lọ́rùn káwá rí èṣù á tún ẹlòmíì panu yín ó yẹ èṣù á tún ẹlòmíì pa and let me tell you má ever dé bí mọ́ o má ever dé bí mọ́ because mo sọ fún ẹ o ti pa ẹkú ẹ o ti dájẹ́ àbí kò tán ẹlẹ́sẹ̀ táǹkúrakú ó yẹ ń gbá etí ẹ ni káwá wò pé àwọn èèyàn kan máa sọ̀rọ̀ pé mo gbá ẹni tẹ́sẹ̀ ẹ ti gé mo gbá ní etí ó yẹ ń gbá etí ẹ kó o kú sílẹ̀ lẹ́ni ìjọba kan máa mú mi ni. ṣe rìn léṣe ni àìrírú eléyìí afíndẹ́rùbọ̀ lọ́rọ̀ ni mo dẹ̀ mọ̀ pé kíní ìṣòro ni ó wá ó dẹ̀ máa lọ ní agbára ọlọ́run á bá a fi òpin sí i lójú ni ó má sunkún mi lójú ẹnu náà ìyẹn kọ́ lèmi tẹ̀ wá rí ẹ fún tẹ́lẹ̀ ó ṣàmọ àbúrò mi tọ́ba tó ń gbé ní Abẹ́òkúta ó bímọ ìjọ mẹ́rin dẹ̀ ní ìkómọ ẹ̀ àdéjọ́ máa lọ ni o ṣòmáráyé kò sí problem ṣe wá tẹ̀lé fi yẹn wálé wait time wá fi gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wá fi gbé kó mind àbí mo ti sọ fọ́kọ mi pé ó di ọ̀la kí n tó dé mo wá bẹ́ẹ̀ ṣe gbogbo fàájì ni so kí ló nílé kò sí ìrònú ní ọ̀rọ̀ ẹ̀ rárá so gbogbo yẹn kí ló nílé. kí ló fẹ́ jẹ gbogbo tó bá nílé jẹ nínú wọn bẹ ṣe fàájì bẹ́ẹ̀. All right then. nǹkan ṣe ni pé wọn ò tí ì dé iṣẹ́ láàárọ̀ ìsà ṣùgbọ́n wọ́n ti pè wọ́n ní ẹ máa wọn níṣẹ́. èmi ni mo ránṣẹ́ jọ̀ọ́ tó bá ti dé sọ wípé ó ní láti lọ sí NNPC fast o gbọ́. páàkì tiẹ̀ tó bá ti rí ipò tán òkè àmọ́ ń bọ̀. kò dé sọ́wọ́ tó wà mẹ́yẹn pé mi ò láì bẹ́ẹ̀ ṣe tó ti gbogbo bẹ̀yẹn tó ń kó omi kó gbẹ̀ síbẹ̀ yẹn. màá lé gbogbo ọkọ mi o ṣùgbọ́n àìsàn ẹ̀ jí owó mi o. ẹ jọ̀ọ́ ṣé yìí kọ́ ni ọ̀nkú àkànbí ọ̀nkú Tósìn Benjamin. Yes. ẹ gbé ní CMS lẹ́kọ̀ọ́ sá. Actually. ẹ mọ̀ mi mọ́ sá. mi ò kí ń wojú obìnrin that's the problem nínú obìnrin mi. ẹ rántí ọmọbìnrin kan tí Tósìn máa mú wálé ńgbà yẹn sábà excursion lẹ́kọ̀ọ́. ẹ rásà. ẹ kàn ewele eléwèlé ọmọ ọtí ìyàwó ẹ̀kọ́ yìí. ara sá o ọ̀rẹ́ mi ni o. ń gbọ́ báwo ni wọ́n ṣe jẹ́ sí o. èyí tó bá ti pè mí ní sá. èyí tó bá ti pè mí ní sá. kòkòrò gbé nǹkan mi sára wúyẹ́. ayé tiẹ̀ ṣerú ẹ̀ arúgbó ṣòwò dẹ́rì orí táwọn náà fi ṣe wèrè kò tí ì gé kúrò lọ́rùn wa nǹkan yóò ní bàjẹ́. ẹ ṣoríire ẹ kọjú sí wẹ̀yìn dáadáa. tẹ́ bá kọjú sí wẹ̀yìn àìmọye irú yín náà báyìí tó yẹ kó láti kékeré ti jọ ń bára wọn dàgbà ẹ jàlẹ́jà jẹsára. wọ́n dẹ̀ dàgbà tẹ̀tẹ̀ kọjú sí wọn wọ́n dẹ̀ ṣoríire mi ò fẹ́ kẹ́nìkan sọ pé ìkejì òmọ̀wé kò kájú òṣùwọ̀n mo fẹ́ kẹ́ kájú ẹ̀ torí táwọn ò kájú lù yíyà níyà.
kájú ẹ̀. Bímbọ́lá. bẹ́ẹ̀ni. Oh my God! Bímbọ́lá ò ti sọ̀rọ̀ ẹ̀. 20 years ń ṣọmọdé ọdún sáà. ètò sì náà kọ́ sáà. tó sì wà inú ẹ̀ máa dùn láti rí ẹ gan. èmi náà fẹ́ rí sáà. ilé tó sọ ju 3 minutes drive sí mi lọ. jẹ́ kí n gbé níbẹ̀. kò sí problem sáà. mọ́tò ní. òun mo park bẹ́ẹ̀. wọ́n máa fún táǹkì ẹ̀ lọ́fẹ̀ẹ́ ní mọ́níbí. ah that's nice. Yes, my dear. Ẹ bá mi sọ fún dádì ni mo fẹ́ sáré dé ọ́fíìsì. Èmi la máa bẹ̀rẹ̀ iṣẹ́ ta fẹ́ ṣe pẹ̀lú àwọn booking company yẹn. Àwọn tí àdéjọ́ máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn mú láti sáré bá wọn ṣe meeting kí tó kó wọn débẹ̀. Àtiṣe ẹni náà láti mọ ní lọ́dẹ̀. Ó dà my dear. Ó dà má pẹ̀. I've been made to understand the fact that I can't live without your love. Baby mi o, ìfẹ́ rẹ ò ṣe mí o, ìfẹ́ rẹ ò ṣe mí o, ìfẹ́ rẹ ò ṣe mí o, sáyé mi ò ṣe mí o, jẹ́ ìpàdé rẹ baby mi o, ìfẹ́ rẹ ò ṣe mí o, without your love. Tó sì ń tètè lọ sí ibi iṣẹ́ lè ní tó ẹ pé bí ìṣẹ́jú mẹ́rin sígbà yìí ló ti dìde ni ò bá bá. ẹ̀gbọ́n mi ìrètí kò lè dé ìdúró ti ṣubú láyọ̀ ìjẹ́ ìmọ̀lẹ́bẹ̀rẹ̀ ìwọ ló mọ̀. rárá o. rárá o. mo ń bọ̀. Hello daddy. Hello Tosin. Bó ló wà báyìí? Ọ̀nà ọ́fíìsì ni mo wà báyìí, mo ń lọ sọ́fíìsì. Yípadà kó máa bọ̀ lẹ́sìn. Ire kàǹkà dúró dé lé. Àní kó máa bọ̀ sórí ire dúró dé lé báyìí. Mo ti gbọ́ daddy mi. Àwọn kan náà yóò dúró dè mí nínú àkókò ilé báyìí wọ́n lọ. Wo tó bá mọ bínú mi ṣe dùn tán bá gẹṣí inú mi wọn ò lè kọsẹ̀ má bọ̀. bọ̀dá mi ó ṣe wá bá ọ wà láti tó rí mi wá. alájọbí àgbẹ̀ iṣẹ́ ẹ̀ náà ló ṣe. Daddy ẹ bá má pè mí bẹ́ẹ̀ yẹn no matter what ilé tẹ́ bá sọ pé ó ṣẹlẹ̀ ẹ bá ní sùúrù ẹ gbàgbé ọ̀rọ̀ àwọn bókàn. máa wẹ̀ ire tó wà nílé oṣù tí bókàn lọ ọmọ pé tí ò bá nídìí obìnrin ò ti jẹ́ kú mọ́lú ire tó dúró díẹ̀ lé bá ń gbèsè létí. mo pàdé wọn lóṣogbo. Tosin. Bímbọ́ tí ẹ̀dùn náà kí ni àmì tó wà ní ẹ̀gbẹ́ ọrùn ẹ̀yìn ṣe ń bẹ̀? Ṣàmì àmì Ọlọ́run. Àmì Ọlọ́run ni mi ìdá mọ̀ pé àmì Ọlọ́run ni o
èmi kàn rò wípé nígbà tó wà kékeré tí ó ṣe pátá ló fi bẹ̀ ṣiṣẹ́ tí ó jẹ̀ lè lọ mọ́. àbí ọlọ́run ni ṣùgbọ́n mo mọ̀ pé bó pẹ́ bóyá a kúrò ń bẹ̀. kúrò ń bẹ̀ kẹ̀ àmì ọlọ́run kúrò bó ṣe máa wà ń bẹ̀ nìyẹn títí láéláé ó máa ń báyàn dàgbà dògbó ni. bíbọ̀ ṣọ́nà ọ̀tá ló bá mi rí ló bá mi rí. èyí ni mo rẹ̀ ní 2 million bàbá rẹ̀ ọkùnrin jù bẹ́ẹ̀ 5 máa fún yín. mo sọ fún ẹ mo níre tó wà lé ojú mi tó fẹ́ lọ pàdé lọ́hùn lọ. bíbọ̀ ṣí ọ̀dọ̀ ìyàwó mi wálé ó ṣí ọ̀dọ̀. I've been made to understand the fact that I can't live without your love. Baby mi o, ìfẹ́ rẹ ó ṣe iyebíye o, ìfẹ́ rẹ ó ṣe iyebíye o, ìfẹ́ rẹ ó ṣe iyebíye o, sáyé mi ó ṣe iyebíye o, jẹ́ pàdé rẹ baby mi o, ìfẹ́ rẹ ó ṣe iyebíye o, without your love. I've been to many rivers, just like I should jump and jump inside the water. My baby girl. Ìgbádùn ló máa wà láàárọ̀ ìkẹ́ ẹ̀. Ẹ jẹ́ ká jayé orí wa àmọ́ àtọ́lọ́jọ́ máa dé. O ti ṣetán tí wọ́n máa lọ nìyẹn. Mo fẹ́ ní kí n tètè jáde láàárọ̀ ìṣó màá lè tètè padà dé kí n lè wá dáná fún ẹ. Ó dà bẹ́ẹ̀ èmi á lọ gbé ọ̀rẹ́ Olúwa ní school ṣó yẹ ẹ̀sìn. No problem. Okay. But one more thing. Inú Yorùbá tó bá yẹ pé tó o bá ń rìn kó má move kó má kú olójú kan. Ṣé mo di? Boy, this is my baby. Kò sí problem. A jẹ́ pé mi àti ẹ máa pàdé ńlé ńgbà yẹn. You know one more thing, baby girl. Mo kẹ́ni. Mi mú. Ìwọ kọ́ ni mo fẹ́ fún. Eléyìí ló ń sọ pé dáàdi ẹ fún mi mú not for you jẹ́ kó mú nǹkan. Oh, that's my love. Jẹ́ tètè máa lọ so a lè pàdé nígbà yẹn. All right, no problem. Mo wà lá. All right, girl. That's my girl. That's my girl. Bye now. Ọlọ́run mo dúpẹ́ tèmi àwa àrí àdẹ̀kọ̀dùnú èyí náà wò bó ṣe ń dàgbà sí tó ń bímọ ó tún lóyún mi bẹ́ẹ̀ ló ń fáìn sí ẹ̀ ń gbà tó lóò fẹ́ expire èmi náà ní retire lágbára lọ. Enjoy yourself, boy. The world is a small and sweet. Hello, sister. Hello, sister. Banji. Bímbọ́. Kí ló ṣẹlẹ̀ sí ẹ? Bímbọ́, àfi kó má bínú sí mi. Iṣẹ́ èṣù ni. Kò pẹ́ tí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ ṣẹlẹ̀ ni mo ṣe alábàápàdé léyìí. Ibi tí mo ti wá ń sá káàkiri ni wọ́n ti jẹ́ kí n mọ̀ pé mo ṣe èèyàn kan ni. Pé mo ṣe ọmọbìnrin kan ni àfi kí ọmọbìnrin náà kí n tọrọ dáríjì kó lè dáríjì mi. Kí n lè kónú wàhálà tí mo wà torí àtijẹ́ àti mú gan ó le fún mi.
níbi tí mo ti wá sá káàkiri láti rí ẹ tí mo ti ń wá ẹ káàkiri mi ò rí ẹ. In fact mo sá kó Olúwa gan ni mo sá wá sí ibà torí pé mo tọrọ bára mi ìtìjú ló lé mi kó Olúwa Bímbọ́ torí Ọlọ́run dáríjì mi. ó kúkú ṣẹ̀ mí Bánjí bó ṣe ń ẹlẹ́dàá mi òun ló ń darí ìrìn àjò ayé mi ìpàdé mi àti ẹ sábàbí ni Ọlọ́run ti kọ́ pé èmi àti ẹjọ́ máa ran ara wa lọ́wọ́ ni ìwọ ló kàn fàyọ̀ fọ́ Bánjí mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìfẹ́ èmi àti ọkọ mi Olúwatósìn Benjamin ó ti pàdé ọmọ tó wà ní mọ́tò yẹn ọmọ bíbí inú mi ni ọmọ tí mo bí fún Benjamin ni kódà kò sí wàhálà kí ni mi wà ní dúpẹ́ fún Olúwa ti ta èmi lọ́rẹ ń tèmi ó ṣe rárá Bánjí. mo ṣe Bímbọ́ mo ṣe dáríjì mi. Anyway gbà nǹkan tó bá lọ́wọ́ mi nìyẹn. Bímbọ́ ó tún fún mi lówó. tọ́lọ́run bá kọ́ pé a ṣì máa pàdé déédéé ni tó bá dẹ̀ kọ́ pé àní pàdé náà déédéé ló jẹ́ good night day Bánjí. Bímbọ́. má bọ́dà Bánjí. Bímbọ́. 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 Don't dare me this time around. Bọ́lá Bímbọ́, jẹ́ kí n bí ẹ. Nígbà tó bí mi pé ẹja wo ni mo fẹ́ jẹ, ẹja wo ni mo pè fún ẹ? ẹja omi ni. Kí ló wá sí yìí? Òní má bínú. Gbàgbé ọjà mi ìbá kọ́sítọ́mà mi. So mo á ní kí n ra ẹja tilapia. Màá lè tètè sí tán kó ba lè jẹun lásìkò. But mo promise ẹ pé tí bá lọ sọ́jà lọ́la, màá bẹ́ẹ̀ ra omi ẹ̀. Má bínú sí ìjọ ọkọ mi. Ìjọ torí Ọlọ́run, má bínú ọkọ mi. Àṣé lóòótọ́ ni pé ẹni tó kú àtẹni tó sọnù máa ń padà pàdé. Ẹlẹ́ṣẹ̀ ni mo jẹ́ o. Bàbá dáríjì mi o. Wọ́n ti wá mú mi mọ̀ dé ìfẹ́ tó lóye o, tó ládùn. I've been made to understand the fact that I can't live without your love. Baby mi o, ìfẹ́ rẹ ò ṣe yẹ bí o, ìfẹ́ rẹ ò ṣe yẹ bí o, ìfẹ́ rẹ ò ṣe yẹ bí o, sáyé mi ò ṣe yẹ bí o, jẹ́ pàdé rẹ baby mi o, ìfẹ́ rẹ ò ṣe yẹ bí o, without your love. I've been to many rivers, just like I should jump and jump.